ìpàdé pásítọ̀ Bákàrè pẹ̀lú El-Rufai àti Arẹ́gbẹ́ṣọlá níbo ló fẹ́ já sí o. Àwọn àṣírí kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ kan wà lẹ́nu pásítọ̀ Túndé Bákàrè nípa àjọṣe òun àti ààrẹ Bọ́lá Tinubu tó jẹ́ tó bá ń tú àṣírí náà àwọn tí wọ́n bá wà níbẹ̀ yóò kàn lánú kalẹ̀ ni. Lóòótọ́ òjíṣẹ́ Olúwa ni pásítọ̀ Bákàrè àmọ́ ọ̀kan nínú àwọn tó fẹ́ gbé iṣẹ́ Olúwa wọ inú òṣèlú ni pé tí òun bá fi ẹ̀mí àti ọ̀rọ̀ Ọlọ́run ṣe òṣèlú ó ṣeéṣe kí òun ṣe ohun tó dáa nílé ìjọba. Níbi ọ̀nà òṣèlú tó fẹ́ gbà yìí níbẹ̀ ni òun àti Tinubu ti pàdé ara wọn. Ó ní lọ́jọ́ kan ni òun wà nínú ọ́fíìsì òun ní 2010 nígbà táwọn òṣèlú ti ń múra ìbò ọdún 2011 tí ariwo sì ti wà nílùú pé Muhammadu Buhari ọkùnrin àlòkù sọ́jà ń nì tó fẹ́ gbé igbá ìbò ó tún fẹ́ du ipò ààrẹ. Ó ní bí òun ti jókòó sí ọ́fíìsì òun ní Tòkunbọ̀ Afikúyọ̀mí wọlé bó ti wọlé ló sì mú àlejò kan pàtàkì lẹ́yìn Muhammadu Buhari ni. Pásítọ̀ Bákàrè ní òun ti mọ Tòkunbọ̀ tipẹ́ nítorí tíṣà ẹ̀ lòun níbi ẹ̀kọ́ Bíbélì ní Yaba Baptist Church. Bẹ́ẹ̀ Tòkunbọ̀ yìí ọ̀kan nínú àwọn ọmọ lẹ́yìn Tinubu tó lè kú fún un nígbà kan ni. Pásítọ̀ Bákàrè sọ báyìí pé èmi ò rí Buhari rí láyé mi. Ìgbà àkọ́kọ́ tí mo máa rí nìyẹn. Wọ́n láwọn ń wá kìrìsìtẹ́nì òdodo ni. Ìyẹn ni Afikúyọ̀mí ṣe mú wá bá mi ní ọ́fíìsì mi. Ìgbà kejì tí mo máa rí láti ọ̀dọ̀ àwọn Tinubu ni. Lai Muhammed ló pè mí pé níbo ni mo wà àwọn fẹ́ rí mi lẹ́sẹ̀kẹsẹ̀. Bẹ́ẹ̀ èmi lọ sí Àbújá níbi ìpàdé ẹgbẹ́ wa Save Nigeria Group ni. Bí mo ṣe fẹ́ bọ́ sílẹ̀ nínú aeroplane ní àtẹ̀jíṣẹ́ Lai wọlé yẹn tó ní àwọn fẹ́ rí mi kíákíá kí n lè wá bá Buhari sọ̀rọ̀ pé kó wá du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ àwọn ìyẹn AC kò tí ì di ACN nígbà yẹn. Mo bá ní ó dáa máa ṣe bẹ́ẹ̀. Mo pé Buhari mo ní mò ń bọ̀ wá rí i ó fún mi lọ́jọ́. Mo pé Jìmí Agbájí àti Yínká Odúmákin mo ní ká jọ lọ o. Nígbà tó kù ọ̀la mo béèrè lọ́wọ́ Lai Muhammed pé tí Buhari bá tiẹ̀ gbà láti wá du ipò ààrẹ nínú AC tó fi ẹgbẹ́ tiẹ̀ tó jẹ́ CPC sílẹ̀ ta ló máa wá ṣe igbákejì ẹ̀? Ló bá ní Tinubu ni mo bá ní èmi ò lè ṣe yẹn o kí èmi pásítọ̀ ní kí mùsùlùmí ṣe ààrẹ kí mùsùlùmí míì tún ṣe igbákejì ẹ̀ báwo ni kí n ṣe ṣàlàyé eléyìí yẹn fáwọn ẹgbẹ́ kìrìsìtẹ́nì gbogbo ni mo bá pe Buhari pé èmi ò wá mọ́ o èmi ò tún wo apá ibẹ̀ yẹn mọ́ àfi bó ṣe di ọjọ́ 15 oṣù kínní ní 2011 yẹn tí Buhari pè mí pé òun ti mú mi o èmi lòun fẹ́ kí n wá ṣe igbákejì òun nínú ìdìbò tó ń bọ̀. Ọmọ mi wà níbẹ̀ nígbà tó ń bá mi sọ̀rọ̀ ni mo bá pe ìyàwó mi mo dẹ̀ pe pásítọ̀ Adébóyè lẹ́yìn àwọn yẹn Tinubu ni mo tún pè. Mo sọ fún un pé báyìí kàwò òdì báyìí kà ṣá ohun tí Buhari wí nìyí o àmọ́ n ò fẹ́ ṣe pé kó wo ẹni gidi kan tó jẹ́ kìrìsìtẹ́nì tó lè fà kalẹ̀ nínú ìjọ tiwọn kí n mú tọ̀hún lọ bá Buhari pé ẹni tá a fẹ́ nìyí. Inú Tinubu dùn dẹ́yìn ó lóun kò fẹ́rẹ̀ rí irú ẹ̀dá bíi tèmi rí ó ní òun á pè mí padà láìpẹ́ rárá àmọ́ Tinubu ò pè mí o mo retí títí n ò gbúròó ẹ̀ pẹ́ ni mo bá pe Níyì Adébáyọ̀ gómìnà Èkìtì tẹ́lẹ̀ ọ̀rẹ́ mi lòun àjọ lọ sílé ìwé ni àjọ lọ sí àmì ni àtúnjọ lọ sí yunifásitì ni Níyì bá wá bá mi mo dẹ̀ sọ fún pé kìrìsìtẹ́nì ni wọ́ Yẹmí Ọ̀ṣínbàjò náà kìrìsìtẹ́nì ni ẹ lọ sọ fún aṣáájú kó fa ẹnìkan kalẹ̀ nínú yín kí n mú un lọ bá Buhari. Níyì ni mo fẹ́ rán òun sọ́run ọ̀sán gangan nìyẹn o pé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò lè tẹnu ẹnìkan jáde o àfi tó bá ti ẹnu Tinubu fúnra ẹ̀ jáde. Nígbà náà ni mo pinnu láti lọ bá Buhari fúnra mi kí n béèrè pé kí ló dé tóun náà fẹ́ fi mí ṣe igbákejì ẹ̀ ni mo bá mú El-Rufai Jìmí Lawal àti Yínká Odúmákin dání làbá lọ bá. Ojú wọn ni mo ṣe béèrè pé kí ló dé tó o fẹ́ mú mi nígbà tí mi ò kì í ṣe olóṣèlú tí mi ò dẹ̀ sí nínú ẹgbẹ́ òṣèlú ẹ̀. Ló bá ní lásìkò tá à ń ṣèwọ́de lórí ọ̀rọ̀ epo bẹntiróòlù tí Jonathan ṣe àfikún owó ẹ̀ nígbà yẹn òun rí bí mo ṣe ṣáájú àwọn ọmọ Nàìjíríà tí gbogbo wọn sì ń tẹ̀lé mi ìyẹn fi hàn òun pé wọ́n nígbàgbọ́ nínú mi nìyẹn. Lọ́nà kejì òun ti dàgbà bí òun bá kú sílé ìjọba òun fẹ́ kí ẹni tó
tó máa wà pẹ̀lú òun lè jẹ́ ẹni tó máa mú Nàìjíríà dúró gírí tí Nàìjíríà ò ní bàjẹ́ tóun bá lọ. Ó ní lọ́nà kẹta Kìrìsìtẹ́nì ni mí àmọ́ ọmọ Mùsùlùmí ni mí, ilé Mùsùlùmí ni wọ́n ti bí mi kí n tó di pásítọ̀. Ìyẹn ni pé mo mọ̀ nípa ẹ̀sìn méjèèjì, àti pé Yorùbá ni mí ní South, Sókótó ni wọ́n ti tọ́ mi ní North. Èyí túmọ̀ sí pé mo mọ̀ nípa àwọn ará ìsàlẹ̀ Ọya àti àwọn ará òkè Ọya, pé ìdí pàtàkì nìyẹn tóun fi fẹ́. Pẹ̀lú gbogbo ohun tó sọ yìí náà síbẹ̀ n ò tí ì fẹ́ bá a ṣiṣẹ́ pọ̀ o. El-Rufai wà nínú ẹgbẹ́ PDP nígbà yẹn. Òun ní nítorí mi òun máa bọ́ sínú CPC, ẹgbẹ́ àwọn Buhari. Ìjà tó wà láàrin àwọn méjèèjì nígbà yẹn èmi ni mo parí ẹ̀. Ó ní ká lè jọ ṣiṣẹ́ fún Buhari, òun bọ̀ nínú CPC. Ní gbogbo ìgbà tí à ń ṣèpàdé yẹn, Nasiru El-Rufai jẹ́ kí n mọ̀ pé Ọbásanjọ́ náà wà níbi tó ti ń ṣèpàdé míì, pé ó wà ní yàrá míì nínú hòtẹ́ẹ̀lì táwa náà wà yẹn. Òun àtàwọn Ngozi Okonjo-Iweala, pé ẹni tó fẹ́ kí Buhari fi ṣe igbákejì ẹ̀ nìyẹn. Ètò tó ń ṣe ni láti wá mú un bá Buhari bí àwa bá ti lọ tán. Ọbásanjọ́ ránṣẹ́ pé Nasiru lẹ́yìn tí àwa ti kúrò. El-Rufai lọ sáré rí i. Nígbà tí El-Rufai padà dé, ó wá sọ fún mi pé Ọbásanjọ́ ní kí òun sọ fún Buhari kó má mú mi rárá o. Okonjo-Iweala ni kó mú, pé tó bá ti lè mú òun, Ọbásanjọ́ á fi gbogbo ohun tí òun bá ń ṣe sílẹ̀ láti wà lẹ́yìn ẹ̀ kó lè wọlé. Pé kódà òun ti pé Babangida àti Dangote o, òun ti bá wọn sọ̀rọ̀, tó bá jẹ́ tówó ni kò sí wàhálà fún wọn. Mo dẹ̀ ní ó ti dáa, kó jẹ́ ká lọ bá Buhari ká sọ bẹ́ẹ̀ fún un. La bá tún padà sọ́dọ̀ Buhari. Gbogbo àlàyé tí mo ṣe pé kí Buhari mú Okonjo-Iweala kò gbà ó ní èmi ni ọkàn òun mú, àmọ́ tí mo bá wá mọ̀ pé n kò ṣe, kí n fi fọ́ọ̀mù tí òun fún mi sílẹ̀, òun á mọ ẹlòmíì tóun máa fún. Ni mo bá padà mo ní ó dà, mo ti gbà. Àsìkò yẹn ni Tinubu tún rán Lai Muhammed sí mi, tí wọ́n ní ó dáa o, ohun tí àwọn fẹ́ báyìí ni pé kí ẹgbẹ́ tiwa ìyẹn CPC tún jọ ní àjọṣe pẹ̀lú AC tiwọn. Wọ́n ní àwọn gbà kí Buhari jẹ́ ààrẹ, àmọ́ àwọn ò gbà kí èmi ṣe igbákejì ẹ̀. Àwọn tí àwọn jẹ́ AC, àwọn làwọn máa mú igbákejì sílẹ̀. Kó tó di pé wọ́n ránṣẹ́ sí mi yẹn o, òun Tinubu, Àtíkù, IBB àti Gùsó ti ránṣẹ́ sí Buhari pé àwọn ò lè gbà kí òun àti Túndé Bákàrè jọ ṣe, pé àfi kó já mi sílẹ̀. Buhari lòun ò lè já mi sílẹ̀ nítorí kì í ṣe èmi ni mo wá bá òun lòun pè mí. Nígbà tí Buhari kò gbà yẹn làwọn Tinubu ṣe tún pè mí. Mo dẹ̀ sọ fún wọn pé ó ti pẹ́ jù fún mi báyìí láti ní mi ò ṣe mọ́ o, nítorí mo ti jẹ́jẹ́ pé mo máa ṣe fún Buhari. Wọ́n ní ó dáa kí n resign, kí n kọ̀wé fáwọn pé mo ti resign, kí n fi déètì June 17, 2011 sí, tó jẹ́ pé tí èmi àti Buhari bá ti wọlé, tí wọ́n bá ti búra fún wa tán ní May 29, tó bá di June 17, wọ́n á gbé lẹ́tà tí èmi bá kọ jáde pé mo ti resign, wọ́n á wá fi Tinubu sí. Ìyẹn ni mo ní mi ò ṣe, pé Túndé Bákàrè ni mo sì ń jẹ́, mi ò tíì di igbákejì ààrẹ Nàìjíríà. Pé tó bá jẹ́ wọ́n fẹ́ kí n kọ̀wé gẹ́gẹ́ bí Túndé Bákàrè, mo lè ṣe yẹn o. Àmọ́ bó bá jẹ́ kí n kọ̀wé bí igbákejì ààrẹ tó fẹ́ resign ni, àfi kí wọ́n dúró kí n di igbákejì ààrẹ yẹn náà o. Níbi tí a ti pín gàrí nìyẹn. Ìyẹn ni àjọṣe tó wà láàrin Bọ́lá Tinubu àti Pásítọ̀ Túndé Bákàrè. Bẹ́ẹ̀ náà ni wọ́n sì tún jọjà fún ipò igbákejì ààrẹ yìí kan náà ní 2015 lásìkò tí Buhari tún fẹ́ jáde. Tinubu fẹ́ ṣe, ó sì múra sí i kankan. Kódà ó bínú pé El-Rufai yìí kan náà àti Sàràkí ìyẹn Bùkọ́lá ni kò jẹ́ kí Buhari mú òun bí igbákejì. Bẹ́ẹ̀ náà ni Túndé Bákàrè náà fẹ́ ṣe, kó tó di pé kí náà já mọ́ Yẹmí Ọ̀ṣínbàjò lọ́wọ́. Pẹ̀lú gbogbo ohun tí ojú Pásítọ̀ Bákàrè sì ti rí lọ́dọ̀ Tinubu àti àwọn èèyàn ẹ̀, kì í ṣe ẹnìkan tó lè jẹ́ kí nǹkan kan dà wọ́n pọ̀ mọ́. Bẹ́ẹ̀ ni kò sì fẹ́ irú ètò ìjọba tí wọ́n ń ṣe báyìí. Ọ̀kan nínú àwọn alátakò ìjọba Tinubu yìí sì ni ti Pásítọ̀ Bákàrè nìyẹn o. Ní ti Ràúfù Arẹ́gbẹ́ṣọlá, ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n pàtàkì kan, Pọ́fẹ́sọ̀ Ṣọlá Adéyẹyè láti ìpínlẹ̀ Ọ̀ṣun, tí òun náà ti jẹ́ sẹ́nétọ̀ rí, sọ̀rọ̀ kan lórí tẹlifíṣàn níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Ohun tó sọ ni pé òun wà níbì kan níbi tí ààrẹ Bọ́lá Tinubu ti ń sọ pé bí òun bá sùn sínú ilé, tí àwọn èèyàn bá rí Ràúfù tó fẹ́ wọlé tó sì mú ọ̀bẹ olójú méjì lọ́wọ́, kí wọ́n má torí ẹ̀ bẹ̀rù, nítorí Ràúfù ò ní pa òun láéláé. Bẹ́ẹ̀ ni Ràúfù Arẹ́gbẹ́ṣọlá náà sọ níbì kan pé lẹ́yìn Ọlọ́run o,
nínú ayé òun kò tún sí ẹni tó gbé òun débi tí òun dé yìí bí kò jẹ́ Tinubu. Nítorí bẹ́ẹ̀ tí òun bá ti mú Ọlọ́run tán nínú ayé, Tinubu ló tún kàn o. Àwọn èèyàn bú u nígbà tó sọ̀rọ̀ yìí, wọ́n ní báwo lèèyàn yóò ṣe sọ bẹ́ẹ̀ yẹn nígbà tó ní ìyá tó ní bàbá tó jẹ́ àwọn ni wọ́n bí tí wọ́n wò dàgbà. Àwọn Arẹ́gbẹ́ kò torí ẹ̀ kíá. Ó ní ohun tí òun ń sọ yẹn ó yé òun o. Bẹ́ẹ̀ ní tòdodo kò sẹ́ni tí mọ ọ̀nà ikùn bí oníkùn. Ohun tí Arẹ́gbẹ́ ń sọ yé lóòótọ́. Níbi tí àjọṣe tó wà láàrin Tinubu àti Arẹ́gbẹ́ dé rèé, nítorí láti ayé alálùmọ́lẹ̀ ni wọ́n ti ń bá ara wọn bọ̀. Kò sì sí ohun tí Arẹ́gbẹ́ jẹ́ lóòótọ́ tí kìí ṣe nípasẹ̀ Tinubu ló bá débẹ̀. Ṣùgbọ́n kí náà kò ṣeé sọ lónìí yìí mọ́, nítorí ọ̀rọ̀ Arẹ́gbẹ́ kò yàtọ̀ sí ti àgàn tí bàbá olóògùn tí wọ́n ń pè ní Ẹgbẹ̀jì ṣe ọmọ fún, tí àgàn náà wá ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ káàkiri. Ṣé òun ò mọ̀ pé Ẹgbẹ̀jì tó ṣe ọmọ fún ni lè gba ọmọ lọ́wọ́ ẹni ni? Bí eré ni èdè àìyedè náà bẹ̀rẹ̀, àmọ́ kiri náà ti di ọ̀tá ńlá. Ọ̀tá náà sì pọ̀ débi pé yóò ṣòro kí wọ́n tó tún fẹ́ràn ara wọn bíi tàtẹ̀yìnwá. Kódà kí wọ́n parí ìjà tó wà nílẹ̀, kájàkátúká kò ní dàbí eré àpilẹ̀ṣe láàrin wọn. Ìdí ni pé gbogbo ohun tí Arẹ́gbẹ́ ní tó fi ń yọ̀, gbogbo agbára tí Tinubu gbé fún, tí gbogbo èèyàn sì mọ̀ pé Arẹ́gbẹ́ ni igbákejì Tinubu nídìí òṣèlú, láti Èkó títí dé Kòtàngórá àti láti ilẹ̀ Yorùbá títí wọ ìlú àwọn Òkóró. Kò sí ẹni tí kò mọ̀ pé tí ẹ bá ti mú Tinubu tán, Arẹ́gbẹ́ ló kàn nígbà yẹn. Àmọ́ gbogbo ìyẹn ti dópin o. Kò sì sí ohun tí yóò dùn nínú Arẹ́gbẹ́ fúnra ẹ̀ lónìí yìí ju kí agbára tí Tinubu náà ń lò bọ́ lọ́wọ́ ẹ̀ lọ. Nítorí bẹ́ẹ̀ ló ṣe jẹ́ kò sí ohun méjì tó ń wá ju kí òun jẹ́ alátakò tààrà fún Tinubu, kí òun sì fi hàn pé agbára kò pin síbì kan, àti pé ẹni tí ìyá ẹ̀ kì í ta aṣọ, ìyá ẹ̀ ń ta nǹkan míì, alápá tínrín ní iṣẹ́ tó ń ṣe fọ́ba. Arẹ́gbẹ́ ti kúrò nínú APC, ẹgbẹ́ òṣèlú tí wọ́n jọ dá sílẹ̀ nígbà yẹn. Bóyá àwọn ẹgbẹ́ náà ló sì lé ní. Àmọ́ bí kò bá jẹ́ pé nǹkan bàjẹ́, gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ pé àwọn lè Ràúfù Arẹ́gbẹ́ kúrò nínú APC lọ́sùn, irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò ní ti ẹnu wọn jáde. Ẹgbẹ́ ń bíbu àbí wọ́n kán. Ta ni yóò fi irú aṣọ bẹ́ẹ̀ ṣòro? Ta ni yóò dúró tí yóò sọ pé kí Arẹ́gbẹ́ kúrò nínú ẹgbẹ́ kan níbi tí Tinubu bá wà? Bí ojú akátá bá léwó, ṣé ẹnu adìẹ lèèyàn yóò ti gbọ́ ni? Ìyẹn ò ṣeé ṣe. Àmọ́ o, ẹ mọ́ ti kúrò níye à ń tà báyìí. Ọ̀rọ̀ Adégbóyèga Oyètọ́lá àti òṣèlú Ọ̀ṣun ti wá tẹ́rẹ́là gba àárín ọ̀gá àti ọmọọṣẹ́ náà kọjá. Níbi tí ọ̀rọ̀ náà sì dé báyìí, kò sóhun tí ẹnìkan lè ṣe sí i mọ́. Ohun tó fẹ́ sọ òun Arẹ́gbẹ́ àti Nasiru El-Rufai dọ̀rẹ́ ara wọn nìyẹn o. Àwọn èèyàn yóò rò pé agbára láti di olórí Nàìjíríà ní El-Rufai ń wá kiri, ṣùgbọ́n ìbínú tó ní sí Tinubu tó ń ṣèjọba yìí pọ̀ débi pé kò sí ohun tí kò lè ṣe láti rí i pé Tinubu jábọ́ ní 2027 kò sì wọlé. Ọbásanjọ́ sọ kinní kan nípa El-Rufai. Ó ní Nasiru tí òun mọ̀ bí ẹni mowó kì í ṣe òdodo sẹ́lòmíì ju ara ẹ̀ lọ o. Bẹ́ẹ̀ ni kò fọkàn tán ẹnikẹ́ni ju ara ẹ̀ lọ. Ohun tó fà á tó fi jẹ́ kò sẹ́ni tí El-Rufai kò lè kúnlẹ̀ fún tó bá ń wá nǹkan nìyẹn. Àmọ́ ìyẹn ò sọ pé kó má da onítọ̀hún lọ́la. El-Rufai ló ṣe atọ̀nà àwọn Buhari dé ọ̀dọ̀ Tinubu, tó sì sọ fún Tinubu pé àwọn mọ̀ bí ẹni mowó, àwọn mọ̀ pé bí kò bá sí òun àwọn ò lè lọ síbì kan, nítorí gbogbo ayé mọ̀ bí agbára ẹ̀ ti tó. Bí Tinubu àti àwọn ẹgbẹ́ ACN ti ṣe darapọ̀ pẹ̀lú CPC tí àwọn ẹgbẹ́ míì kún wọn tí wọ́n di APC nìyẹn. Àmọ́ bí wọ́n ti wọlé ní El-Rufai ní kí Tinubu àti àwọn ará Èkó yéé ṣe bí ẹni pé àwọn làwọn jẹ́ kí Buhari wọlé o. Asọ́dùn ní gbogbo ìyẹn o. El-Rufai ló ṣọ̀nà bí wọ́n ṣe lé Tinubu jáde nípàdé kan tí wọ́n ṣe ní gẹ́rẹ́ tí Buhari wọlé tán nílùú Àbújá, tí wọ́n ní ti àwọn apàṣẹ ẹgbẹ́ APC ni. Bẹ́ẹ̀ ni kò sórúkọ national leader ìyẹn Tinubu nínú ẹgbẹ́ àwọn. Láti ìgbà náà ni El-Rufai ti bẹ̀rẹ̀ ọ̀tá gidi pẹ̀lú Tinubu. Òun náà sì sọ pé títí di ọjọ́ tí wọ́n dìbò abẹ́lé APC ní Àbújá, òun sì ń lọ bá Buhari pé ta ló fẹ́ kó dupò náà, nítorí òun mọ̀ pé Tinubu ò lè ṣe o. Nígbà tí Tinubu sì ti wá wọlé tán, bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí sá wọlé, tó ń gbawájú ilé tó ń gbẹ̀yìn kùlé, kó tó di pé wọ́n fi orúkọ ẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí mínísítà tí àwọn aṣòfin sì láwọn kò mú un. Láti ìgbà náà ló ti ń yí dóorí kiri, tí kò sì ní iṣẹ́ kan tó ń ṣe pàtó. Iṣẹ́ tí kò ní yìí ló túbọ̀ sọ ọ́ di ọ̀tá Tinubu,
tó ní kì í ṣe àwọn aṣòfin ni kò fi òun ṣe mínísítà, Tinubu gan-an ló kọ́ wọn sóhun àti pé gbogbo ohun tó bá gbà lòun yóò fún òun náà á rí i pé Tinubu yìí ò wọlé ní 2027. ohun tó gbé ọkùnrin náà dénú ẹgbẹ́ òṣèlú SDP lọ́wọ́lọ́wọ́ yìí nìyẹn tó fi APC sílẹ̀ pátápátá. àmọ́ ní báyìí ìbéèrè ni pé kí ni El-Rufai ń wá lọ sọ́dọ̀ pásítọ̀ Bákàrè àti Arẹ́gbẹ́? kò sóhun méjì tó ń wá lọ náà ju pé ó fẹ́ kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta jọ pawọ́pọ̀ láti dojú ìjà kọ Tinubu ni, nígbà tó jẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni Tinubu ti ṣẹ̀ nígbà kan rí. ìgbà kan tilẹ̀ ti wà tí Nasiru El-Rufai ní òun kò mọ Tinubu tòun, Arẹ́gbẹ́ lòun mọ̀, nítorí pé Arẹ́gbẹ́ ni èèyàn gidi. àǹfààní ló wá ṣí sílẹ̀ fún El-Rufai àti Arẹ́gbẹ́ ọ̀hún láti ṣiṣẹ́ pọ̀ yìí o. bí wọ́n ṣe wá fẹ́ mú pásítọ̀ Túndé Bákàrè mọ́ àti bí ọ̀rọ̀ náà yóò ṣe yọrí síbi tí wọ́n fẹ́ gan-an ni kò tí ì sẹ́nì kankan tó yé. Ọláyíwọlá Alága ló ń tọpinpin ọ̀rọ̀ náà bọ̀ fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. ẹ kú déédéé àkókò yìí o.